So many people are saying the prayer they are praying is not working. But believe me, prayers are working. Prayers are working. Don't let anybody use you for political whatever now. The point is we need to pray. From the first person, from the president to the last person in this country, we all need prayers. Every parastatals, every sectors, we all need prayer. Those children there, they are your children. They are my children. Àwọn tó dúró tó wojú Ọlọ́run wà lára àwọn tó gbé. Àwọn ọmọ kan, ọmọ mẹ́rin, ọmọ márùn. You can't say that president or the vice president, or they are not doing what they have to do. They are working. You can't say they are not working. Even the security personnel, wọ́n lè ti débẹ̀, wọ́n lè ti gba, wọ́n lè ti súnmọ́ tòsí ibẹ̀ láti rescue àwọn ọmọ yẹn. Kógùn bò wọ́n lójú kọ́ má rí. That is the place of prayer. Yes. Come on, so pé torí pé àwọn children ago, even the fathers, àwọn ọkùnrin, àwọn obìnrin, àwọn ọ̀rẹ́ ẹlòmíì, ìyá ẹlòmíì, ọmọdé ẹlòmíì, bàbá ẹlòmíì, ọmọ ẹlòmíì tó gbé. So don't let anybody say, kini koni, don't let anybody control you. Don't let them use you for anything. Because you don't even know the next person that is coming in. You don't know what will happen. But right now, let's pray for our nation, Nigeria, our country, Nigeria. All we have to do is to pray for our country, Nigeria. This time is the time. Every individual in your houses, you need to pray for these children. You need to pray for Nigeria, the soil, the air, the grass. We need to pray for Nigeria. You need to pray for the president to the last person. We all need prayers. Security personnel need prayers. Babe elomi leni ko wonu gbo yen. Yes. Egbon elomi ojuko epo ojuko ere mi ni soldier teni ko wonu igbo yen nu. Àwọn náà need àdúà. Every parastatals, every section no need àdúà ní orílẹ̀-èdè. You can't blame one man that the Lord placed in a position. Oh, le blame olórí MD doctor fún nǹkan tó bá ṣẹlẹ̀ ní hospital. Oh, le blame wá sọ pé it's the nurses, it's the clinical. You can't blame them. They can't oversee all. That is why we are there as the citizens. Yinka Alaseyori gbé gbogbo ẹnu ẹ̀ sọ́hùn tó bá mọ̀ nǹkan tó máa sọ. Kó wọnú studio kó máa lọ kọrin. Ó jáde ó ń sọ pé kí wọ́n máa gbàdúrà, kí Nigerians máa gbàdúrà. Really? So àdúrà nìkan tí ọ̀rọ̀ Nàìjíríà gbà báyìí. Gbogbo àwọn ìlú tó ń ṣiṣẹ́ ṣọ́n sọ fún ẹ pé àdúrà ni wọ́n ń gbà. Gbogbo àwọn ibi tó ti travel lọ outside the country, ṣé àdúrà ni wọ́n máa ń gbà kí everything kó tó máa lọ bó ṣe yẹ kó lọ. Nǹkan tó ń ba ìlú yẹn jẹ́ nìyẹn. Tébí bá ti ń pa ẹ́ lọ gbàdúrà. Tára ẹ̀ ò bá yá lọ gbàdúrà. Tí insecurity bá wà lọ gbàdúrà. Mi ò blame ẹ. Tó bá jẹ́ pé ọmọ ẹ ló wà níbẹ̀ yẹn, o ò ní jáde kó máa sọ pé kán gbàdúrà. O tún sọ pé kán máa gbàdúrà fún president, kán máa gbàdúrà fún bàbá 90. Bàbá tó ti ń jẹ ayé, tó yẹ pé ayé ni bàbá ń jẹ for many years. Ohun rèé kò tó rèé, kán tún máa gbàdúrà fún. Mi ò blame ẹ. Tó bá jẹ́ pé ọmọ ẹ wà ńbẹ̀, mo tún sọ, o ò ní jáde kó wá máa sọ pé kán máa gbàdúrà. Yinka Alaseyori àbí kí ló ń pè ẹ́? Ọjọ́ òun rè tó mú ẹ débi pẹ́pẹ́yẹ tó lọ jórin olórin kọ. Ládùúrú tó ń ṣẹlẹ̀ Nàìjíríà, àwa ti ìlú òyìnbó gan, à ń sunkún sínú àwọn ọmọ kéékèèké tó jí gbé tó ọmọ kankan, tó jí gbé l'Ógbómọ̀ṣọ́, tí gbogbo Nàìjíríà wà nínú tọ́káyà sókè, ìwọ wá jáde, irú ẹ̀yin ìka. Ẹjọ́ ẹ̀kọ́ o, Yinka Alaseyori, àwọn aláfẹ̀rú bàbùkù ta lọ sọ́pọ́ọ̀tì, orin olórin tó lọ jí kọ. Sí gbogbo wa fún ẹ sọ́pọ́ọ̀tì pé kébi máa pa, ó rí bó ṣe rí bí akàn nígbà tó máa dé ni. Tójú ẹ rí lẹ́wúlẹ́wú bí ojú ẹ mọ́ tó jáde nù wò kóté. Ìwọ náà Yinka Alaseyori, ìwọ náà ń sọ̀rọ̀, ó tán sí ẹ lẹ́nu.
àbí bó dẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn gbẹ́rù tó ṣẹlẹ̀ sí wọn l'Ógbómọ̀ṣọ́ yẹn á ṣẹlẹ̀ sí ìdílé ẹ̀ orí wo ló mọ ọkọ náà Tọ́pẹ́ Àlàbí má bínú ti ẹ̀mí ìmọ̀ pé lórí burúkú ọmọlọmọ Yínká yìí o ní ìmọ̀ pé tó máa padà yàrá ìwọ náà ń jáde òun sọ̀rọ̀ tó bá jábí amọ gidi ní Yínká Aláṣeyọrí tó yẹ kí ìró wà lára ẹ gbogbo àwọn àgbàlagbà gbogbo wọn jáde ní dọ́fì gbogbo àwọn ọ̀yá gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba inú òjò nínú ẹ̀rùn táwọn ọmọ ọlọ́mọ wà nínú igbó tó jí wọn gbé lọ mo máa blame ara mi pé mo support ìwọ idiot yìí o àṣeyọrí wo ló ní olórí burúkú oníwọ̀ Yínká Aláṣeyọrí aláṣẹdànù ni ẹ Yínká Aláṣẹdànù idiot wọ́n jí àwọn ọmọ ọlọ́mọ gbé bẹ̀ yẹn ìwọ ní God láti máa sọ ìsọkúsọ lẹ́nu olóòórùn. Ogun ló máa pa gbogbo yín ẹ̀yin olórí burúkú gbogbo. Wọ́n pọ̀. Báwo ẹ̀ tí ń pọ̀ jù gan-an. Ẹjọ́ ẹ̀kọ́ tí bóun náà ti lọ́wọ́ mú tẹnu ara ti tú Yínká ni ara ti tú everything ti ṣe plẹ̀plẹ̀ everything ti ṣe plẹ̀plẹ̀ kò jẹ́ kó máa sọ ọ̀rọ̀ báyìí lẹ́nu. Àbí kí Tinubu ó kú dànù àbí kí Tinubu ó kú dànù abẹ́jọ́ yà wò ní pápọ̀. Promoya àti Yínká ìgbàmọ̀ ìborí wọn ti burú dànù àbí kọ́ má jẹ́ ká kán. Kọ́ máa pàpà fún president láago mélòó àdúrà mélòó ló fẹ́ gbà lórí president. Kò ní dá fún Tinubu ò ní ṣe oríire tó bá ti ń ṣe oríire tẹ́lẹ̀ yóò máa dàrú fún un ní àbọ̀ lórí burúkú làwọn méjèèjì papọ̀ ni. Ọlọ́run fún wọn lọ́gbọ́n àti màbíjì Ọlọ́run ran ilẹ̀ yìí lọ́wọ́ Nàìjíríà ò gbọdọ̀ dojúrú táwọn bàbá wa nínú ìgbàgbọ́ ìbára pastors are talking. Ìyàwó ní Nàìjíríà ní dojúrú. 6 years ago láti bẹ̀rẹ̀ kínní yìí o àdẹ fura tí tó fi dè ní 6 years ago ló ti sọ pé tọ́ba ti pray the prayers are not working if you go to other countries they are doing this but they are not praying no. Ó ń wọ́ọ̀kì ni mo bá ti ìkẹsẹ̀ ti yàwó rẹ̀ ṣó ń wọ́ọ̀kì ni. Torí ìlú Yorùbá ti bàjẹ́ ju báyìí lọ àdúrà yẹn ń ṣiṣẹ́. Àdúrà ló ṣe ìsọ́bídìí débi báyìí tó ń wọlé rẹ̀. Àwọn tó dún fún ojú Ọlọ́run wà láàrin tó gbé. Pọ́sì bẹ̀yẹn náà pọ́sì ẹ̀ ń gbọ́wọ̀ wèrè. pé ìlú Yorùbá ti bàjẹ́ àdúrà ló gbé dúró àti Yínká ẹ̀ gbọ̀fà ni. Àmì ó lè gbọ́fà ni wọ́n bá ṣe ibikíbi tẹ́ bá wà ẹ máa gbọ̀fà ká bẹ́ ṣú ẹ fún ẹ ní bá Jésù jọba ẹ ní gbọ́ fèrè àti ẹ ní gbọ́ fèrè àwọn wèrè Jésù. Yóò mọ̀ bí a kò wọnú kó tó sọ̀rọ̀. Ó kọ̀ lanu agbárí ẹ̀ ó kọ̀ lanu ṣàkàlà bí òpó. Ó kọ̀ la gbà ó. Ó kọ̀ tó ń fọ́ jáde lẹ́nu. You can't blame the president. Táwa ní ká blame. Bóyá àwa ni èmi àti wọ àwa ní ká blame ara wa. Àwa ní ká blame. Àwa ní ká blame ara wa. Ẹlẹ́sìn àìsí ní jèrè. Bóyá àwọn bíbí ẹ̀ ti débi náà ti fẹ́ rescue àwọn ọmọ yẹn nǹkan dúdú bò wọ́n lójú. Ṣé bó ṣe lè ké burúkú náà fi wá bò wá Nàìjíríà. Òkùnkùn ó ti yá wèrè. Wọ́n máa fi dábùú àti ọmọ ẹ̀ láìpẹ́. Níjọ sóríire papọ̀ àti ìwà Tinubu gbé wà tọmọ ẹgbẹ́ Tinubu àti ẹ̀mí Tinubu gbogbo ní ẹ̀mí lágbàdìkà papọ̀ ẹ ti ya wèrè. Wàá fi ìpè táwọn bàbá oníbàbá náà fìlì orí ẹ̀ ti bàjẹ́ pọ̀ omi jésù òun ló kọ kí ló kọ oyin kí ló. Onídúró mi ẹ̀ ṣe o onídúró orí burúkú. Ta ló mọ̀ ẹ́ rí? Ta ló ní dúró wẹ̀ abáàánú lórí gbà sẹ́wọ́n olórí tó wà ní sẹ́wọ́n olórí tó wà olórí burúkú ó kàwé bíi tiẹ̀ lọ sí UK gbàdúrà UK náà fámìlì ti ẹgbẹ́ àdúrà náà ń gbà níbẹ̀. Àdúrà ló kọ́ wá bísà àdúrà ló kọ́ wá bísà. Àdúrà mélòó lẹ fẹ́ gbà? Àdúrà mélòó lẹ fẹ́ gbà Yínká? Orí ẹ̀ ti ó ti bàjẹ́. Gbogbo inspiration tẹ ní ẹni bọ́ sínú studio kẹ lọ máa kọrin yín jẹ́jẹ́ dandan ní kẹ tẹnubọ tí ó kàn yín. No ẹ mọ̀ nǹkan nítorí pé ó ń pay lip service ni nítorí pé àwọn èèyàn yẹn wọ́n máa ń fún lówó tó máa ti gbé lọ sí àwọn bíríṣì tó ti máa lọ ń kọrin orin òfò tó máa lọ ń kọ yẹn ó bá ti lọ kọ àwọn orin yẹn kọ́ máa lè sọ pé òun náà ń support wọn. Alágbára ìmì ẹ̀ máa ṣe o lórí burúkú ó ń tà láti onídùú olórí burúkú olórí òfò. Ó ń tà láti secure. Ìjẹ́ tó bá jẹ́ family tiẹ̀ ló wà nígbó ṣé ó wà jáde wá máa so ṣe ọ̀rọ̀ báyìí. Don't blame the government. Who should we blame?
kí ni ẹ ń fọ́ mi lórí tèmi ní kí blame ara mi ní èmi àbí àwa àwọn tá ní ká blame. we should blame ourselves. àwọn tó ń gbọ́ yẹn náà ní ṣe báwọn tó ń gbọ́ yẹn ìgbà tí Tọ́pẹ́ Àlàbí twitter ní ṣùgbọ́n yẹn tí gbogbo èèyàn jáde fún ẹ wèrè tó bá ṣe káwọn èèyàn jáde ta ló máa mọ̀ ẹ́. wọn kò ta ló mọ̀ ṣé bá kẹnubà tí yẹn gbà ẹni ẹ̀ta kẹnubà tí yẹn pé àtúntọ́ pé nǹkan tó ṣe fún ọ̀dà kinní kan kọ́ ṣe kinní kan kálá mọ̀ kó máa padà rí báyìí ṣé àti ní kó rámọ́ yé. àti ní padà lẹ́yìn wèrè. ó fi bí ṣú nínà kó máa bá kú àṣìírè.